Babajide àtọ̀rẹ́ ẹ̀ ti rẹ́wọ̀n he. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti wọ́ ọkùnrin agbábọ́ọ̀lù kan Babajide Fọlọ́runṣọ́ àti ọ̀rẹ́ rẹ̀ Dámilọ́lá Ayọ̀dèjì lọ sílé-ẹjọ́ májísírèètì tó ń rí sọ́rọ̀ àwọn ọmọdé èyí tó wà lágbègbè Òkè Ẹ̀dà nílùú Àkúrẹ́ lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí wọ́n fi kàn wọ́n. Àwọn olùjẹ́jọ́ méjèèjì ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n bá ọmọbìnrin ẹni ọdún mẹ́rìndínlógún kan tá a forúkọ bò láṣìírí lò pọ̀ ní tipátipá ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ 24 oṣù kẹfà ọdún 2023 lágbègbè kan tí wọ́n ń pè ní Igisọgbà Ìjọ̀ká nílùú Àkúrẹ́. Ẹ̀sùn gbígbìmọ̀pọ̀ hùwà tó lòdì lábẹ́ òfin àti ìfipábánilòpọ̀ ni wọ́n fi kan Babajide àti ọ̀rẹ́ rẹ̀ lásìkò tí wọ́n ń farahàn ní kóòtù ọ̀hún lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kẹfà ọdún 2023 tá a wà yìí. Ọlọ́pàá agbèfọ́ba Martins Owófẹ̀sọ ní àwọn olùjẹ́jọ́ méjèèjì ni wọ́n ti ṣẹ̀ sófin pẹ̀lú bí wọ́n ṣe fi túláàsì bá ọmọbìnrin náà sùn lòdì sí ìfẹ́nu rẹ̀. Àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni wọ́n ló tako abala kẹta ìlà kìíní àti abala 2,516 516 ìlà kejì nínú ìwé òfin ìpínlẹ̀ Ondo ti ọdún 2021. Olófẹ̀sọ ní òun fẹ́ kí ilé-ẹjọ́ náà pàṣẹ fífi àwọn olùjẹ́jọ́ ọ̀hún pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n náà títí dìgbà tí ìmọ̀ràn yóò fi wá láti ọ́fíìsì àjọ tó ń gba àwọn adájọ́ nímọ̀ràn. Ọjọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ 20 oṣù kẹfà làwọn afurasí ọ̀hún kọ́kọ́ farahàn nílé-ẹjọ́ ṣùgbọ́n tí onídàájọ́ Fọláṣadé Adúrójà kọ̀ jálẹ̀ láti gbé ìpinnu rẹ̀ kalẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn láàrin agbèfọ́ba àti agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́. Abilékọ Adúrójà sọ nígbà náà pé kì í ṣohun tó bójúmu rárá láti fi àwọn tí wọ́n fẹ̀sùn kàn ọ̀hún sọ́gbà ẹ̀wọ̀n láìsí ẹ̀rí kan pàtó láti ọ̀dọ̀ àwọn dókítà nínú èyí tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n fi tipátipá bá olùpẹ̀jọ́ lò pọ̀. Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tí wọ́n sún ìjókòó míì sí ni onídàájọ́ Adúrójà tó buwọ́ lu ìwé ẹ̀bẹ̀ tí agbèfọ́ba fi síwájú rẹ̀ lẹ́yìn tí wọ́n ti rí ìwé èsì àyẹ̀wò táwọn dókítà ṣe fún ọmọbìnrin náà mú jáde. Ó ní káwọn méjèèjì ṣì wà lọ́gbà ẹ̀wọ̀n Olókùta náà títí tílé ẹjọ́ yóò fi rí ìmọ̀ràn gbà láti ọ́fíìsì àjọ tó ń gba àwọn adájọ́ nímọ̀ràn. Ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 2023 yìí ló ní ìgbẹ́jọ́ yóò tún máa tẹ̀síwájú. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣọ̀n Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.